Nípa Ilé-Ìgbàgbọ, a lè sọ wípé Ifá ni ẹ̀sìn wọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ṣùgbọ́n ẹni tó kọ́ gba ẹ̀sìn ìgbàgbọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ ni Abraham Fásányà. Lẹ́yìn èyí, iṣẹ́ ìhìnrere Jésù Kristi ni wọ́n yàn láàyò kún iṣẹ́ òòjọ́ wọn láwọn tó jẹ́ ọmọ Ilé-Ìgbàgbọ. Lára àwọn tí wọ́n kọ́ dìde fún iṣẹ́ náà ni Rev'd John Agboola. Ọmọ bíbí Fásányà ni wọ́n. Àwọn ṣiṣẹ́ ní Abẹ́òkúta àti Ìbàràpá. Ọmọ wọn tó sì tún jẹ́ oníwàásù ni Rev'd Emmanuel Ọládélé Agboola. Àwọn ṣiṣẹ́ ní àwọn ilé ìjọsìn onítẹ̀bọmi ní Jos àti Abẹ́òkúta. Olùkọ́ni ni bàbá kí wọ́n tó yà sí iṣẹ́ oníwàásù. Wọ́n sì jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ president ìyẹn ààrẹ ìjọ onítẹ̀bọmi Nàìjíríà tí à ń pè ní Nigerian Baptist Convention ní àkókò wọn. Bí a ṣe ń tẹ̀síwájú, a ó sọ nípa àwọn tó tún jẹ́ olùkọ́ni àti alákòóso àwọn ilé-iṣẹ́. Ṣùgbọ́n lára àwọn tí ó jẹ́ oníwàásù ni a tún ti rí Rev'd Ládẹ̀jọ Stone. Àwọn kì í ṣe ọmọ Ilé-Ìgbàgbọ bí kò ṣe ìyàwó wọn. Ọmọ ilé Ẹlẹ́mọ̀ṣọ́ ni Rev'd Ládẹ̀jọ Stone. Àwọn sì ni oníwàásù adúláwọ̀ kìíní ní First Baptist Church l'Ékòó. Rev'd Benjamin Láníyì, ọmọ Ilé-Ìgbàgbọ làwọn. Àwọn ló sì gba iṣẹ́ oníwàásù lọ́wọ́ Rev'd Ládẹ̀jọ Stone. Àwọn oníwàásù ọmọ Ilé-Ìgbàgbọ tó níwọ̀nyí: Pastor Daniel Ọ̀kánlá. Wọ́n ṣiṣẹ́ ní ìjọ onítẹ̀bọmi Ṣàjá kí a tó gbé wọn wá sí Church Orí Òkè, ìjọ onítẹ̀bọmi nígbà tí wọ́n dá sílẹ̀. Àwọn sì ni oníwàásù àkọ́kọ́ nínú ìjọ yìí. Ìjọ yìí náà ṣe àjọyọ̀ 100 ọdún wọn lọ́dún mélòó kan sẹ́yìn. Lẹ́yìn náà, a tún ní Pastor Ephraim Ayọ̀ọ́lá. Àwọn ṣiṣẹ́ ní Èjìgbò àti Igbọ́n tí à ń pè ní Orílẹ̀ Igbọ́n lónìí. A tún ní Rev'd Ọlọ́pàdé. Àwọn parí iṣẹ́ tiwọn ní Òwu Baptist Church l'Abẹ́òkúta. Ibẹ̀ ni wọ́n sì sin òkú wọn sí. Pastor Láṣebìkan, Ṣákí ni àwọn ti ṣiṣẹ́. Pastor Dúrójayé Ládípọ̀ ṣiṣẹ́ ní Ẹdẹ kí wọ́n tún wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníwàásù ní Ayégún Baptist Church l'Ógbómọ̀ṣọ́. Pastor Ládọ̀tún, àwọn ṣiṣẹ́ ní Jos. Yàtọ̀ sí ìjọ onítẹ̀bọmi, a tún ní àwọn oníwàásù tí wọ́n jẹ́ ọmọ Ilé-Ìgbàgbọ tó jẹ́ pé Anglican ni àwọn. Nínú wọn la ti rí Canon Adérìnọlá. Àwọn tó ṣe principal ní Ìbàdàn Grammar School. Lẹ́yìn yẹn, a tún ní Canon Lápésẹ̀ Ládípọ̀. Ọmọ bíbí Pastor Ládípọ̀ ni àwọn. Oníwàásù àti principal secondary school ni àwọn náà. N kò lè dárúkọ wọn tán, ṣùgbọ́n àwọn ìbá tí mo lè sọ nìyí. Ká wá bọ́ sórí àwọn tó yà sí ìmọ̀ ti ẹ̀kọ́ àti olùkọ́ni, educationist. Ẹnì kínní tí a lè sọ nípa wọn ni Professor N.D. Oyerinde.
Amẹ́ríkà ni àwọn ti kàwé. Ìgbà tí wọ́n sì dé, wọ́n ṣiṣẹ́ ní College and Seminary ní Ògbómọ̀ṣọ́. Bàbá wọ́n tún ní ìtara fún eré tá à ń pè ní sports. Wọ́n sì gbé ife kan kalẹ̀ nígbà yẹn tí à ń pè ní Oyerinde Cup competition fún Ọ̀yọ́ àti Ọ̀ṣun division ní ayé Western region. Eré yìí bí sports competition yẹn ó wà fún àwọn iléèwé girama wa secondary schools tó jẹ́ ti ọkùnrin nígbà náà. Bàbá àwọn tún ní ọ̀tún ṣàn nígbà ayé tiwọn. So tí àwọn ṣàn nígbà ayé wọn tí wọ́n bá sì fẹ́ ṣe nǹkan kan gbà náà, àwọn ni wọ́n kọ̀ ké sí, tí wọ́n sì gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn. Àwọn ló sì wá tún ràn wọ́n lọ́wọ́ láti lè jẹ́ kí Ògbómọ̀ṣọ́ gbòòrò sí, torí àwọn ẹni ọ̀tún ṣàn nígbà ayé wọn. Àwọn ọmọ Ilé-Ìgbàgbọ ní ìtẹ́lọ́rùn púpọ̀, wọ́n sì ní ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. Èrè ńlá ni, torí pé àwọn gbé l'Amẹ́ríkà, wọ́n ti mọ wípé ilẹ̀ ó ṣe pàtàkì, ṣùgbọ́n nǹkan tó jẹ́ kókó fún wọn ni wípé tá bá wò ilé, oúnjẹ, àlàáfíà. Kódà ń gbà yẹn tí wọ́n fi dá Baptist Hospital sílẹ̀ láyé Dr. Green, bàbá ní ipa tí wọ́n kó tó fi jẹ́ wípé wọ́n dá Baptist Hospital lẹ̀. So àwọn ní wọ́n sì jẹ́ kí àwọn ọmọ Ilé-Ìgbàgbọ wípé ẹ kàwé o nítorí ọjọ́ ọ̀la. So oore ọ̀fẹ́ àtàǹfààní yẹn là ní lónìí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń béèrè nípa Ilé-Ìgbàgbọ. And bàbá wò ó nígbà yẹn tí ẹ lè dọ́mọ ẹ̀gbọ́n yàtọ̀ sọ́mọ àbúrò pàpà, torí àwọn gbà pé ká fọwọ́sowọ́pọ̀ lọ́wọ́ fi mọ́, ká sì gbé gbogbo nǹkan lárugẹ. A ní àwọn ọmọ wọn tí wọ́n sì wà láyé o, bí ẹ̀gbọ́n Ọlátó àti Monílọ́lá, tó jẹ́ pé àwọn rìtáyà gẹ́gẹ́ bí principal. Bàbá Adélọ́wọ̀ Lánìpẹ̀kun Látúbọ̀sún, College and Seminary ni àwọn náà ti ṣiṣẹ́. Lẹ́yìn náà wọ́n lọ sí Ìbàdàn. Láti Ìbàdàn wọ́n lọ di ọ̀gá iléèwé principal ní Òkíní tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kogi lónìí. Ibẹ̀ ni wọ́n ti fi ẹ̀yìn tì. Ṣùgbọ́n ní College and Seminary ní Ògbómọ̀ṣọ́ níbí, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde lábẹ́ wọn ni a rí bàbá Rev'd Àjàní láti Èrúwà, bàbá E.L. Akínsànyà, àwọn di principal ní Baptist Boys High School Abẹ́òkúta. Àwọn náà ni wọ́n tún kọ́ premier wa jáde, Chief S.L. Akíntọ́lá. Lẹ́yìn yẹn, ara àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn náà tún ni Bàdà ìlú Ṣakí, tó jẹ́ pé àwọn ní Bàdà ń gbà yẹn ní nǹkan ó lé ní 60 ọdún sẹ́yìn bá a ṣe ń sọ̀rọ̀ yìí. A tún ní bàbá Theophilus Adédòkun Ọ̀kànlá, ọmọ bàbá Pastor Ọ̀kànlá làwọn. Olùkọ́ni àti alábòjútó nípa ẹ̀kọ́ ni wọ́n. Wọ́n dá ṣáṣá, wọ́n sì ṣiṣẹ́ ní Gèdè Èkìtì àti Ọ̀yọ́ tí à ń pè ní Baptist Boys High School Ọ̀yọ́ tó di Olivet lẹ́nìí. Bàbá Preston Láṣebìkan jẹ́ ọmọ Pastor Láṣebìkan, educationist àti administrator ni wọ́n. Àwọn ló sì gba ìwé àṣẹ láti ọ̀dọ̀ Dr. Butler nígbà tí orílẹ̀-èdè wa wà lábẹ́ Gẹ̀ẹ́sì
pé kí wọ́n dá Ògbómọ̀ṣọ́ Grammar School sílẹ̀. Kí a wo iye àwọn ọmọ tí wọ́n ti jáde ní Ògbómọ̀ṣọ́ Grammar School lénìí. Tí ò bá ń ṣe akitiyan wọn gẹ́gẹ́ bí senior education officer tí wọ́n fi rí ìwé yìí gbà, àbámọ̀tì ní orí ọ̀fẹ́ yẹn l'Ógbómọ̀ṣọ́ mọ́. Àkókò yóò kùnà fún mi tí a kò bá sọ nípa àwọn díẹ̀ tó yẹ kí a mẹ́nubà fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú yìí. Irú wọn ni Bàbá Àjàní Ládípọ̀, olùtàwé àdánìkànni àkọ́kọ́ l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ iléèwé ní primary school ló máa ń lọ ra ìwé lọ́dọ̀ wọn. Àbúrò wọn ni Ọ̀gbẹ́ni Ládípọ̀ Ládípọ̀. Àwọn méjèèjì tí mo ti sọ yìí ọmọ bíbí Pásọ Ládípọ̀ ni wọ́n. Ọ̀gá ni àwọn ní cooperative ti ìpínlẹ̀ Ọ̀yọ́ látàyè Western State kó tó di pé wọ́n dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Ní ayé ológun, táwọn ológun tí wọ́n ń ṣe ìwádìí nípa àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́, wọ́n rí wípé ọwọ́ wọn mọ́, ẹsẹ̀ sì mọ́ pẹ̀lú. So èyí ó jẹ́ tó wú wa lórí pé a ní àwọn ọmọ ilé ìgbàgbọ́ tí wọ́n pegedé tí wọ́n sì fi gbọ̀rọ̀ jẹ̀ka. Olóògbé Olúwọlé Adéṣọ̀kan Ọ̀kànlá, àwọn jẹ́ ọmọ bàbá Theophilus Ọ̀kànlá, ọmọ Pastor Daniel Ọ̀kànlá. Nígbà ìjọba Alhaji Shagari, àwọn ni General Manager fún NNPC, Nigeria National Petroleum Company. Ó tó yẹ kí a sọ nípa ọmọ bàbá Rev'd Emmanuel Ọládélé Agboola. Oní ẹ̀ ti di olóògbé lónìí. À ń pe orúkọ rẹ̀ ní Ṣọlá Agboola, Olúṣọlá Agboola. Ó ní Executive Director ní Warri Refinery nígbà ayé rẹ̀. Ẹ̀gbọ́n Ṣọlá tó sì wà láyé lónìí ní Professor Akin Agboola, Professor of Medicine làwọn. Àwọn ni àbá pè ní baálé ilé lónìí, ṣùgbọ́n Èkó làwọn wà torí nínú àwọn ọmọkùnrin àwọn ló dàgbà jù báyìí. Bí a ṣe ní àwọn ọmọkùnrin tó ṣe pàtàkì, bẹ́ẹ̀ náà ni àwọn ojúlówó ọmọbìnrin náà wà pẹ̀lú. Ara wọn ni Màmá Fibian Adébíyì. Ìbàdàn ni àwọn ti kàwé. Olùkọ́ni ni màmá. Wọ́n sì tún jẹ́ gbajúgbajà nínú orin àti ìdarí Lydia àti GA tá à ń pè ní Guest Auxiliary, ìjọ onítẹ̀bọmi. Màmá Oyerinde, ọmọ Reverend John Agboola ni wọ́n. Àbúrò ni wọ́n jẹ́ fún Reverend Emmanuel Agboola. Àwọn sì ni ìyàwó Dr. J.T. Oyerinde tí wọ́n jẹ́ akọ̀wé fún àjọ ńlá ìjọ onítẹ̀bọmi fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà ayé wọn. Màmá tún ni alága fún ẹgbẹ́ obìnrin oníhìnrere Women Missionaries Union ní Nàìjíríà nígbà ayé wọn. Ẹ̀gbọ́n wọn, Màmá Oyerinde, ẹ̀gbọ́n màmá fún Màmá Oyerinde ni Màmá Dáìró, tí ọkọ wọn, Bàbá Dáìró, jẹ́ ọmọ ilé Àṣìpà l'Ógbómọ̀ṣọ́. Bàbá sì ni akápò fún Nigeria Baptist Convention nígbà ayé tiwọn náà. A dúpẹ́ wípé nígbà ayé wọn àpò kò jò. Irú àwọn bàbá Theophilus in fact wọ́n ṣe wá láàánú torí pé bàbá Theophilus Ọ̀kànlá wọ́n kó question paper lọ sí Kìṣí ni. Inú ọkọ̀ wọn náà ni wọ́n ti l'accident tó sì jẹ́ pé wọ́n di ẹni tí kò lè rìn mọ́ títí dọjọ́ ikú wọn.
so wọ́n dẹ̀ kú ní August 25, 1958. Bẹ̀tà dúpẹ́ pé àwọn ọmọ wọn lónìí ipò tó ga ni gbogbo wọn wà. A fi ògo yẹn fọ́lọ́run. Irú Canon Adéríàn láti mo sọ fún pàpà Canon ni principal ni wọ́n ní Ìbàdàn Grammar School. Inú accident làwọn náà kú sí. Bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìpèníjà àti ìṣòro tí wọ́n ń dojú kọ, kò jọ omi tútù sí gbàgbọ́ wọn, wọ́n sì tún bá ṣe lọ ni. A dúpẹ́ fún ìgbé ayé àwọn tá a ti kà sílẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni àbá máa mẹ́nubà, ṣùgbọ́n fún àkókò tí ò tó fún wa. Bóyá lọ́jọ́ iwájú torí iṣẹ́ ń lọ lọ́wọ́, so èmi nìkan ò sì lè dá ṣe, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn tá a ti kà sílẹ̀ yìí ó ní ipa tí wọ́n kó tó fi di pé Ògbómọ̀ṣọ́ gòkè àgbà lónìí, pàápàá nípa ìtànkálẹ̀ iṣẹ́ ìhìn rere àti ẹ̀kọ́. So k'Ọlọ́run kó wá ran ìlú lọ́wọ́ jù báyìí lọ. Gbogbo àwọn tó ti ipasẹ̀ wọn dìde, k'Ọlọ́run jẹ́ kó jẹ́ pé wá ní ipa rere táwọn náà ó kó, tó fi jẹ́ pé nígbà tí olúkálùkù wọn tí a bá fi ayé sílẹ̀, a lè sọ ohun tí ó jẹ́ ìwúrí àti tí wọ́n kó fún ìlú Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ fún wa nípèníjà pé ẹ̀yin ọmọ Ilé-Ìgbàgbọ kí lẹ̀ ń wò nípa ilé yín? Iṣẹ́ ń lọ lórí ẹ̀. Fámìlì wa tóbi so gbogbo wa a ti ń forí korí bí a ṣe tó gbé Ilé-Ìgbàgbọ dìde tá tàn kọ́ gẹ́gẹ́ bí ọmọ ilé. So iṣẹ́ ń lọ lórí ẹ̀. So láìpẹ́ jọjọ wọ́n rí ọwọ́ wa ń bẹ̀ lágbára Ọlọ́run. So torí àpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú òkèèrè abroad Nàìjíríà, so bọ́lá ṣe nìyẹn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. À ń gbàdúrà pé iṣẹ́ táwọn bàbá àti àyẹn ti ṣe k'Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, pàápàá nípa iṣẹ́ ìhìn rere torí wọ́n mú lọ́kùnkúndùn. So orin Ilé-Ìgbàgbọ sì ni Ọlọ́run bẹ́tẹ̀ ẹni tí ó ń bọ́ àwọn tirẹ̀. Mú mi dání. Bẹ́tẹ̀ ẹni tí ó ń bọ́ àwọn tirẹ̀, ẹni tó máa wọ́n bàbá wa lọ́jọ́ ayé wọn já. So àwọn ìdẹ́ sọ pé Ọlọ́run bẹ́tẹ̀ lẹ́ni tí ó ń bọ́ àwọn tirẹ̀, ẹni tó máa wọ́n bàbá wa lọ́jọ́ ayé wọn já. Orin Ilé-Ìgbàgbọ nìyẹn. Ẹ ṣé púpọ̀ gbà.